Africa Content TV. Abuni na lie you, don't make I MOTO to person. I don't name you, let me say money that way. You say name me over believe in you. Don't make I MOTO jam person. But I pray me jam person with that. But I go to the hospital and see go card. Make I help the person before the person pass out. But thank God, I'm gonna be. But I'm going to go to cook. And I will go bless the family. Don't be me use my MOTO jam person. Thank God, I believe in God, my phone and stuff. Any disappointment is a blessing. Zazu say, God sent, you got police, Amada will need MOTO fire, they pay a man level. Thank God, I got to tell you. Ẹ káàbọ̀ sórí ìkànnì African Content TV níbi tí a ti ń mú ìròyìn ayẹyẹ àtàwọn eléré gbajúgbajà wá sí ojú ìwòran yín. Tẹ́ bá mú wá nígbà àkọ́kọ́, tẹ́ subscribe, kẹ́ like, kẹ́ share, kẹ́ dẹ̀ tẹ notification láti máa rí new update wa. Ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ní pé Portable Ọmọlálọ́mí Zazu The Nation ó fi mọ́tò gbá èèyàn, ẹni náà sì dágbére fáyé. Eléyìí tí a wá fi ìdí ẹ̀ múlẹ̀ ní pé Portable Ọmọlálọ́mí ti sọ̀rọ̀. Ó ní ìkómọ ọmọ òun lòun ń ṣe lónìí o, òun kọ́ lòun gbé mọ́tò jáde o. Lóòótọ́ ni pé wọ́n fi mọ́tò gbá èèyàn, tẹ́ni náà sì dágbére fáyé. Kété tí wọ́n ti fi tóun létí níbi ayẹyẹ náà wípé ẹni tóun gbé mọ́tò fún ó ti fi mọ́tò gbá èèyàn, lòun ti dé hospital, òun dẹ̀ tún fún ẹni náà ní owó kó tó di pé ẹni náà dágbére fáyé. Portable sì fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kọ́ o, bí gbogbo àwọn yẹn ṣe ń gbé káàkiri pé òun fi mọ́tò gbá èèyàn, òun kọ́ lòun fi mọ́tò gbáyàn tó fi kú o. Lóòótọ́ ni wọ́n fi mọ́tò gbáyàn, ṣùgbọ́n ẹni tó gbé mọ́tò òun jáde ló fi mọ́tò gbáyàn. Òun try gbogbo agbára òun sapá òun fẹ́ni náà nílé ìwòsàn, ṣùgbọ́n ẹni náà dágbére fáyé. Kọ́lọ́run fi ọ̀run kẹ́ ẹni tó lọ. Ibi ìkómọ ọmọ òun lòun wà o.